ìmọ̀ àánú Ọlọ́run ni ẹ wo wọ́rọ́kọ́ tí bàbá Albani wá tẹ ìka maktabatan Ọlọ́run sá gbé wá lọ́nà pé kìí ṣe pé ẹ̀mí torí pé súnà Ọlọ́run ni pé gbogbo tí wọ́n ti pè ní mà gbogbo tí wọ́n ti jẹ́ mà ní ìmọ̀ tọ́lọ́run lọ́kàn wà lórí ni gbogbo tí wọ́n ti jẹ́ mà èèyàn ò ní máa rí ibi rọ́hà pẹ̀lú ìsinmi kí lè rí wa mínà dí tàbí ìrọ̀rùn gbà tọ́lọ́run bá dànà bí Adam tán ó wá ní Adam sókò bí tọ́ wa máa lọ sọ́dọ̀ àmàlẹ́ká tó ń wó lọ́ọ̀kan wà hum nafarun min malaikati julusun àwọn màláíkà kan ní díẹ̀ bá ní wọ́n ra jókòó Ọlọ́run ní fasallim alayhim wanzur ma yujibunaka bihi lọ́dọ̀ Imam Muslim lọ́dọ̀ Imam Bukhari ma yuhayyunaka bihi máa gbọ́n tí wọ́n èdè Ọlọ́run padà tó bá sáramà sí wọn máa gbọ́n bí wọ́n ṣe sáramà sí wọn náà padà fa innaha tahiyyatuka wa tahiyyatu dhurriyyatik bí wà tán máa rẹ bẹ́ẹ̀ sì máa kíra yínú àwọn afáwà fi sínú kọ̀ọ̀sẹ́yìn wọ́n fi nù brákẹ́tì wípé a jẹ́ wípé